gbé sí ẹ ò ní rí wàhálà ẹ ò sì gbọ́dọ̀ jà kò sí tó fi ìjà sí kò sí tó fi ìbínú sí kí náà rí ó lé ọ̀rọ̀ nínú fi nípa ọmọ àbọ̀ mí yìí kó ní ìsìnkú náà dáná bí bá dáná tán ní ìsìn tí bá ṣe ń jẹ ní gbòǹde fún ọkọ rẹ mo gbọ́ pẹ̀lẹ́ o ṣé ń gbá nígbà bá gbòǹde fún ọkọ rẹ ló sì wọlé lọ́ba fẹ́ bẹ́ẹ̀ rẹ lónìí lọ́ba sùn ọgbọ́ àbọ̀ ọ̀gbọ̀. Máàmì ọkọ mi ẹ máa gbàdúrà fún mi pé ibi tí ẹ ò dé kí n débẹ̀ kí n tún jù bẹ́ẹ̀ lọ. Ọkọ mi ìṣòro mi kéde ibi tí mi láyé ibi tí mo dé tí mi ò lẹ́nu jẹ̀rẹ̀ wàá débẹ̀ wàá sọ̀rọ̀ wàá pàṣẹ lọ àwọn ìṣòro rẹ̀. Máàmì ó tún mọ kì í ní pẹpẹpẹ lórí méjì ọkọ mi wàá rí mi pẹ́pẹ́pẹ́ mi wàá ní fojú sunkún ẹ̀ lórúkọ Jésù mi ní fojú sunkún mi gbé abúlé èrè àwa tó lágbára Ọlọ́run ọkọ mi ní fojú sunkún wàá rí mi pẹ́pẹ́pẹ́. wá pè mí sọ́dọ̀ tí kò wá kọ́ mi kì í tó ṣe fún mi rí lọ. Mo rìnrìn kí n tó rí bí ẹbí ọkọ kọ̀ mí ara kọ̀ mí àríṣídé ọkọ ò jẹ́ kí n gbádùn. Ikọ́ ṣoṣo tó tún wá fi fún mi ó tún wá gbèsù láyé láti dẹ́mi èlé gbogbo. Ẹlẹ́dàá mi. Ẹ kú ọ̀lẹ́mà, ẹ dẹ̀pọ̀ ilé tọmọ yín, ẹ kú àtẹ̀mọ́ra, àní rírú ẹ̀ mọ́. Ẹ má bínú mà o, ọmọ yín tó kù yìí, èmi ni mo pa ọmọ ẹ̀wọ́. Ọmọ yín, ọmọ ẹ̀wọ́. Ọmọ kì í ṣe jọ́ mi ìmọ̀ ẹ̀yìn mo ṣe fún ẹ o. Mo ṣe ládùúgbò ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ẹ mọ̀ kan ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe èmi kọ́. Òrìṣà làrẹ́ ni mí tí gbogbo alágbára yín tòbí kàn. Ibi ìbejì lálù ìbejì méjì tí wọ́n jọra wọn. Ibi ìbejì. Bẹ́ẹ̀ ni. Ó ti ṣe yín. Kí ló dé? Túnráyọ̀, mo dáná. Ọgbà mi o! Túnráyọ̀! Ọgbà mi o!
Ẹ̀yin ọmọ ìbínú jẹ́ aláyé ti pọ̀ jù. Ẹ̀jẹ̀ fẹ́ ìgbádùn lórí ayé mi. Ṣé bí gbogbo abiyamọ ló gbàdúrà pé kó jẹun ọmọ? Mo mọ̀ pé oúnjẹ ọmọ ọ̀tọ̀ sẹ́mi torí ọmọ tó bá yanjú òun ló ń fún ìyá ẹ̀ lóúnjẹ. Ọmọ ẹ jẹ́ kí n jẹ wàhálà tí mo ṣe fúnra mi gangan. Ẹ jẹ́ kí n jẹ. Mami, ṣé torí nǹkan tẹ́ fi pè mí rè? Mami, ṣé torí nǹkan tẹ́ fi pè mí lélẹ́yìí? Láì ṣe pé mo ti ní ìfẹ́ sùn. Oh my God! Táìmù tí bàbá aláyọ̀ ìṣòro rẹ̀ tẹ́wọ́ fún mi. Torí ọ̀rẹ́ fi ń sọ pé mi lélẹ́yìí tó lọ náà. Oh my God! Wọ́n tó lè báyìí. Oh fuck! Ṣọ́tọ́ǹsì, tàbá máa wí ẹ máa ní ọkùnrin ní ọkùnrin. Òun ló workers kúrò wá jí yín. Èwo lè wọ́n nu ọmọ ìyá ajá? Ṣé bá ìwúlò ara ayé òun ló mú ni rántí èrò ọ̀run? Mo ti gbà fún kádàrá àmọ́ gbogbo ìgbàkígbà tó wù kí gbogbo ìwù sí mi ọba ṣe bẹ́ẹ̀ fún mi. Kí ló ṣe tó kúnlẹ̀? Mi ò understand yẹ. Aláìdá. Kí ló ṣe náà? Kí ló ṣe? Ta ni wọ? Báwo ni tiẹ̀ ṣe jẹ́? Na wa number on secure site now. Àwa ẹ̀yin ẹ̀wọ̀n. Kí ló mo ní ọ̀sẹ̀ ṣe iná? Kí ló ní gbogbo nǹkan tẹ̀ ṣe? Last week àbí kì í ṣe last week lọ́sẹ̀ ni tí bàbá fún yín lówó tó ṣe nọ́mà fún yín tẹ̀ wá all right ẹ wá sẹ́wọ́n dé ATM àná. Aláì tẹ mú bàbá ẹ̀ náà. Ó dàbí pé lórí tí ẹ kò sọ ọkọ tó gbà máa fi bọ́ fún orí ẹ̀dá lọ́sìn. Ṣé orí jẹ́ kí n tẹ̀ sọ fún next time tí bá tún rí ní ìgbà méjì máa fi free foundation ilẹ̀ yìí orí yín. Ẹ yẹ kí lábọ̀ máa ṣàbí ìtẹ̀lẹ́ yín mọ́. Ó tẹ̀ tó dúró ẹ mọ́ ní ìjẹ́. Ọ̀dà tó wà lọ́wọ́ ẹ̀ ló jẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ ló jẹ́. Lóòótọ́ ni ọmọ tó bá yàn tó yanjú òun ló ń fún òbí lóúnjẹ ọmọ jẹ àbí ò fẹ́ kí ìyá ẹ̀ jẹun ẹ̀yìn àti wípé ṣé òun fẹ́ kí làálàá màmá ẹ̀ kó já sásù. Ọ̀rẹ́ mi, I don't just know what I'm doing. Nǹkan tó ṣẹlẹ̀ yóò yé mi. That thing will just come over me. Àwọn òdìdí sí mi. Kó sọ dé orí kí n dá gbogbo nǹkan orí kí n gbìjọ ayé po. Do you understand ara mi, ọ̀rẹ́ mi? Jọ ṣé tí wàá mi ṣe rí lọ́nà? Òun tẹ̀ wá yà mí lọ́wọ́. Ìyá ìsáàrọ̀ra sọ̀rọ̀. Lọ́lú orí ọgbọ̀n àwọn la máa ń lè kí. Tí mo sì rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ wọn apá ẹ̀ lára ká
àbàtì ń jẹ́ káàrin ẹ lókun ọ̀sẹ̀ gangan kí wọ́n jà ẹ́ tán sóye sí ìrí ọkùnrin kí ẹ bá sọ̀rọ̀ àti ti rán bàjẹ́ o ẹgbẹ́ lórí ìfúrú ìmọ̀ èsì eléyìí sí ìrí ọkùnrin àmì bẹ́ẹ̀ sí ìrí odò kí wọ́n ní bẹ́ẹ̀lì kí wọ́n bá kóòtù ní kí wọ́n bá bẹ́ẹ̀ sílẹ̀ lẹ́nu lẹ́yìn ìgbà yẹn ó sì lè kọ́mọ̀ jáde o mo fi orí ìmọ̀ èsì eléyìí sí ìrí ọkùnrin ọdún ìyá tó máa ń túnjẹ yìí òun lọkùnrin lè lànà kó lànà ẹ̀la kíkó ẹ̀gbọ́n ìyá mi ṣeré ọjà wèrè. ọ̀rọ̀ ẹni pé àwọn oníkáyọ̀ máa ń tẹ́. ẹ máa ń ká gidi ni o ọ̀nà ọ̀bá ń gbọ́ kí ọkọ̀ ẹ̀mọ́ fún ìkọ̀ tí ní ibi ìyé ó ṣeé ṣe kí lọ́jọ́ kọ̀kẹ́ mọ́ padà ayé mọ́ ìyẹn ni wọ́n pè ní point of no return yes kí ọba sọ́la ṣé èyí kí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wàá rẹ̀ wọ́n láìkì yín mi fẹ́ kí tìyín bàjẹ́ mo fẹ́ ká kó o ṣe ayé yín mo fẹ́ ká eré kọjá kẹfẹ́ kọjá àfù mo fẹ́ jà yín tán. mo fún Olódùmarè sí eléyìí èmi ọ̀rọ̀ ó lè tún bẹ̀rẹ̀ àmì nìyí ká àyà mi tẹ̀sí kìkìkìkì bí a ṣe ọkùnrin máa kú bẹ́ẹ̀ tí ó máa ṣe ọkùnrin bẹ́ẹ̀ sẹ́yìn ọkùnrin máa bàjẹ́ lórí ọkùnrin obìnrin bẹ́ẹ̀ àyà mi tẹ̀sí. ẹ ṣe bọ sóyè gbọbọ ní ṣe ọkọ mi. àmì àmì Jésù. ẹ ṣe bọ wọn fi ṣe tí. sẹ́yìn tí mo pẹ̀lú ẹgbẹ́ ọ̀rọ̀ mo sọ fún owó ìṣàlàyé fún àwọn èsì tọ́ ẹ̀ kàn sí fótó ọmọ ẹ̀ owó àbíṣẹ́sàn. ṣé ẹ fẹ́ gbọ́ Yorùbá ló sọ wípé òfófó ògbẹ gbà ibi ọpẹ́ ló mọ̀ lẹ́yìn ìgbà tẹ wá banú mi jẹ́ tẹ fún mi májèlé jẹ ọ̀rọ̀ tẹ sọ fún mi tó yẹ pé mo lè ronú kí lọ bẹ́ sómi ẹ tún wá fẹ́ gbowó lọ́wọ́ mi ṣé ní ṣẹ́ṣá. ẹ máa ronú o. ẹ máa bá bẹ́ẹ̀ lọ. ọjọ́ àṣẹmọ ní fẹ́ẹ̀mì tó yẹ ọkùnrin kó nana kíkọ kó làgbẹ̀ lápàdápò àṣẹmọ ló ṣe yẹn mo gbọ́dọ̀ ọ̀rọ̀ rẹ̀ sí mo yẹ ọyọ. Ọmọ ọ̀yọ́ méjì tàbí òrùn tèmi fún ọlọ́dọ̀ mi yọ mi ayọ̀ mi. kí sọ̀bì àtọ́jú olùkọ́ mi lè ké sí. mo ní wá kí ẹ nílò ni o kí tó pa ẹ́ lápá sáyé sórí ládùúgbò mi wọ́n á ní màmá jẹ́jẹ́ màmá tó nice tó túmọ̀ sí pé mo nice gan tí ìgbà ipa yí ẹ̀ ti bàjẹ́ ó rí ibi tó máa gbé ká ó wá dúró sílé yẹ́ ẹ wá ń ṣe orí burúkú ó wá wò wípé orí burúkú tó ń ṣe yẹn orí ọkọ tèmi kò fowó rọlá ló fẹ́ ṣe sí kò tẹ̀ wá dùn mí bàtọ́ tí mo kọ́ gan ayé ń bá ẹ ayé ti bá ètò ìdẹ̀sẹ̀ fún olórí ọkọ wàá ti lọ sódò yẹ wájú létí wàá ní kó wẹ orí yẹn kó wẹ gbogbo òṣèré burúkú àṣedànù àgbákò àgbàná tó ń bá ẹ rìn wàá ti ní kó wẹ dànù fún ẹ àmọ́ wá gbọ́ o ṣé orí kò fowó wọlá yẹn ọkọ tèmi ni o kò ń ṣe àlè mi rárá bóyá o gbọ́ nínú ìwé ìtàn wípé ọmọ mẹ́ta ni mo bí fún àárín ọlá òkìkí ọlá nínà lówó bóyá owó tó ń ná fún ẹ bóyá ló bú ẹ lójú àti ẹ pé ọmọ tí òrò lárí tó ń pe ọlá níyọnu ẹ ní rí dúná ṣé ìjẹ́ ìtẹ̀ nílé tẹ̀ ń gbé ẹ lè ní ìdí tó ṣe ń ṣorí burúkú nìyẹn wá gbọ́ o máa tálákà ju èkúté ilé ṣọ́ọ̀ṣì lọ àmọ́ níbi tí mo bá dé àánú ẹ̀ ò ṣe mí o sórí ìyá ẹ yẹn o làánú ẹ̀ ṣe mí bóyá ó kọ́ ọ ni o bóyá àwọn òdúró gbẹ̀kọ́ ni o àárín yẹn ò yé mi ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà wọ́n á bọ́ bàtà ọ̀fọ̀ sí ẹnu ọ̀nà ẹ̀ pé màmá ó tó àní rírẹ̀ mọ́ èyí tó kù wọ́n á sanjọ́ fún yín wọ́n á ṣe é fún wọn láìpẹ́ wọ́n á sọ pé ó tó àní rírẹ̀ mọ́ irú kìíní kan la máa rí kò ní pẹ́ tó máa fi bọ́ sẹ́nu ọ̀nà mo wá kì í lọ ní o mo kì í lọ ní o bí bẹ́ẹ̀ kọ́ wàá kàn nínú iyọ̀
bọ́kọ́bọ́kọ́. ẹ gbà mí ilé yìí máa sọ̀rọ̀ sí ọkọ̀ tí ẹ̀ dúró gbèsè ṣá. òkú ọlá mi. òrékelẹ́wà ọdẹ àkáyọ̀ ní kẹ́lí ọkọ̀ fẹsẹ̀ mọ́ yìí ẹ̀ mo mọ́ yìí ẹ̀ ṣé wọ́n kọ́ nígbà mo ìwọ́nú láìpù ẹ̀ tí mo dé inú láìpù ẹ̀ gbogbo ọ̀gá bẹ̀rẹ̀ ní yàtọ̀. Oye mo ṣe ń tọ́jú èyí inú rẹ̀ gbogbo nǹkan tó ní kókó ní ara ọ ti ní dìvẹ́lọ́pù àti ní gáràsì àti ní mẹ́kù ẹ̀ mo mẹ láìpẹ́ láì jìnnà ṣé ewu ẹ̀ kókó ọmọ àgàrà pẹ́mẹ́ta láà Jésù. èmi náà dẹ̀ máa gbé ẹ dé. màá bọ̀ ẹ́ kí. bẹ́ẹ̀ lè ṣe ó sì fìlà tí n bá kú sí ẹ lọ́rùn ọdún mo láìjẹ ọ̀rẹ́ mo máa kú sí ebi àti mi nìyẹn mo máa kú sí ẹ lọ́rùn. Lọ́wọ́! Ọmọ rẹ̀ Wọ́n ló kọ́ mi náà, ọmọdé kọ́ mi jẹ́ ó dájọ́ máa rẹ̀. Ẹlẹ́dàá mi, dání mú ṣe tó wá fi gbọ́ òróró tó fi bu oyin fún mi mu. Ó bó sì jẹ́ ṣìṣe mi ni. Dáríjì mi ẹlẹ́dàá mi ò tó ẹ̀ṣẹ̀, mo tún kúrò ní àṣìṣe mi. Yèyé, ẹ gbà mí, ẹ ṣàánú mi, ìyà yìí pọ̀ jù lórí ọmọ. Ìdààmú yìí ti pọ̀ jù. Kódà ìdààmú tí mo wá ń dààmú lórí àwọn ọmọ yìí nígbà tí wọ́n dàgbà, bí ìdààmú tó bẹ́ẹ̀ gbà tí wọ́n wà ní péréṣì. Ìdààmú ìwà pọ̀, ó pọ̀ lápọ̀jù, ẹ ṣàánú. Ẹ má jẹ́ fojú alẹ́ dààmú lórí ọmọ náà. Kí mi náà nísinmi. Bó bá sì ṣe rí pé nǹkan ètùtù ni, bó bá ṣe pé tútù ló gbà wọ́n sọ nǹkan ètùtù, bó bá sì ṣe fẹ́ bọ ni wọ́n wá nǹkan ẹbọ, ẹ ṣàánú mi, ẹ dákun. Ìbà ìyá mi ló tù fẹ́, ìbà pọnmọ mọ́wọ̀jà, ẹ pọ̀n mi rí o. Ìyá, iye tó ń ṣe àwọn ọmọ yìí kì í ṣe àmúwò Ọlọ́run. Èèyàn ló wá ń di ẹ o. Ẹni tó sì wá ń di ọ̀rọ̀ ó ní tóun ọ̀wà kú tóun ọ̀jáde láyé ọ̀rọ̀ àwọn ọmọ ò lè bọ̀ sí. Ẹ dákun yèyé, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ọba àwọn nǹkan ṣe sí i. Ṣé ẹ rí torí ẹni èpè mẹ́ni èpè ṣe wà ọ̀rọ̀ àwọn ọmọ yìí àwọn àwọn nǹkan ṣe sí. Dákun yèyé, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ọba àwọn nǹkan ṣe sí i. Ẹ jẹ́ wọn ọmọ náà jẹ́ dà ọjọ́ alẹ́. Ẹni èpè ò ní jẹ ọba lórí yín o. Àṣẹ ìyára. Ṣé ẹ rí tó wà nílẹ̀ ẹ máa lọ ilé tó bá ti di ọjọ́ mẹ́ta òní ẹ yọjú sí mi a máa wá nǹkan ṣe sí mi o. Dọ́pẹ́ gbà mí, ẹ ṣàánú mi, ẹ dábàá mọ́jọ tèmi ó gbé o. Mo ti máa ń gbúrò yẹn ti pẹ́. Ẹ̀wọ̀n tí mo ṣe ń gbọ́dọ̀ tó. Ẹ ṣàánú èmi náà. Èèyàn kún lójú ọ̀dọ̀ yìí fún mi. Ó lè ń báwọn èèyàn ṣe tí wáyé wọ́n ń gúrégé. Yèyé ẹ máa wò ní ìrẹ̀jẹ̀ gbẹgbẹgbẹ. Arábìnrin kí ló kọ rẹ? Mo pé lọ́la lóko. Mo pé lọ́la arẹwà obìnrin wá fọkànra rẹ balẹ̀. Elédùà kì í ṣe bí iṣẹ́ ọwọ́ ọmọ adarí wù mí. Àmọ́ nìkan tí wá dáṣẹ̀ wọlé mi
àmọ́ pé ọ̀kín abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ọ̀rẹ́ ti dayọ̀ bẹ́ẹ̀ lókè ìṣòro rẹ̀ sì ti di pẹ̀tẹ́lẹ̀ ọ̀wà gbẹ́gbẹ́ pé ọ̀dì èèyàn ọ̀rùn ló fi ṣeré ayé rẹ̀ ọ̀làlẹ̀ ọ̀ní lálẹ̀ àmọ́ ṣáà wá wò mí èrè tún sì kẹ̀kọ́ mi nítorí pé mo ti wá bẹ̀rẹ̀ lórí iṣẹ́ rẹ̀ sì ní gbégbèsè lórí rẹ̀ gbogbo ibikíbi kábà gbọ́rọ̀ rẹ̀ kà ní ìjẹ́kọ̀ gbọ́ tí o ti gbọ́. tó kan ara rẹ̀ balẹ̀ tí o ti gbọ́ yóò yẹ ọ́ èdè náà ó pàṣẹ ọ̀yà lára rẹ̀ ọ́ bẹ̀jẹ̀ pé tí o ti gbọ́ ní ìmọ̀lẹ́tì rẹ̀. ṣé rí pẹ́ṣẹ̀ pépé tó balẹ̀ ọmọ aráyé bá mi rí o ọmọ aráyé kiri wàhálà ni yóò dá mi lójú mo bá tètè délé ayé igi mẹ́ta ni n bá ṣe lóore n bá ṣe gerógbó lóore nítorí ológbó níṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ ṣàbọ̀dá lójú n bá ṣe gbèbí lóore obì níbi kú obì níbà rùn gbogbo mo bá tún ṣe gi òwú lóore bí o bá sì tòwọ́ onírásọ kò jí láéláé onírúurú jí ní ọmọ ọbẹ̀ níta ṣe gbogbo tó balẹ̀ lọ́mọ aráyé bá ní rí o. Àǹtí mi. Àǹtí. Sis, ta ló jẹ noodles tí mo gbé sínú kitchen? Mo jẹ noodles bí mo ṣe wọlé báyìí bí ló lé mi dé. So èmi mo jẹ. Ẹ ṣe kí ni? Èmi mo jẹ. Ẹ gbà padà jọ èwo ni nonsense gbọ́ná. Mo gbé ọkọ mi sílẹ̀ máa jẹ. Ṣé èmi tí mo gbé oúnjẹ sílẹ̀ ní ìmọ̀ pé mo fẹ́ jẹun? Ṣé wà ókè ṣá? Ṣé wà ókè ṣé mo nǹkan tó ń ṣe? Ṣé wọn aláìsẹ́gbọ̀n ló ń bá sọ̀rọ̀? Ẹ̀gbọ́n kí ni tiẹ̀? Ẹ má bàbí sọ nonsense o. Ẹ̀rọ tó gbé bisikíìtì ni mo jẹ lọ́jọ́ yẹn. Ẹ mo fẹ́ ṣe faraya tẹ kíkún mi. Láyé yín tí bá ti gbé ọkọ mi sílẹ̀. Ẹ má bá ọkọ mọ́tò bá ti fẹ́ ṣáájú mi kú. Èmi nìyẹn o. Ṣé wọ́n fẹ́ tí màá nì mọ̀ ń wò mọ́ ẹ lára? Pẹ̀lú nonsense tó ń bá mi sọ yẹn tó ń sọ̀rọ̀ sí mi, ó fẹ́ máa ń zà sí nítorí oúnjẹ. For what? Wo àpọ́nlé ni pé mo lo ẹkún ẹ. Tó bá ti bí pọ̀ kò gbá ìgbà tí mo ìbàdí kò wá nà mí. Wá nà mí. Kò sí wàhálà, jẹ́ kí wàá mi jẹ. Ọmọ ọmọ mi ni òun ló ń jẹ bó ṣe wà yẹn. If not, màá bó sọ ọkọ tí mo lè ṣe fún ẹ náà. Nà mí sọ̀rọ̀. Nà mí ọ̀dọ́ ẹ̀gbọ́n kúlẹ̀. Lọ́kọ́lẹ̀. Lẹ́kọ̀ọ́ àwọn tó ń bẹ̀ wọn ní orí tẹlifíṣàn pọ̀ fún wọn ó ní ẹ ti máa ń gbé mi ní ṣùgbọ́n gbọ́dọ̀ kọ́ mi bẹ́ wàhálà. má jẹ́ mọ́ lọ bílẹ̀. ọ̀fẹ́ lóhùn kẹ́lẹ́ owó wọn ni. kọ́ ọmọkùnrin kan fún aṣọ funfun kì í ṣe gbàlà o aṣọ funfun kì í ṣe gbàlà o èdè lọ́lọ́ aṣọ funfun o bẹ̀rẹ̀ wúruwúru tó ìyẹn ní kíní ìyẹn kọrin. ní kíni. wàlẹ́ màá kọ́ màá tó. orí ẹ̀ owó bí o ń ṣe fún bọ́ọ̀sì kọ́rin tó ní bí o. a máa sọ̀rọ̀ nípa ìlú lára o lè kọ́. aṣọ funfun kì í ṣe gbàlà aṣọ funfun kì í ṣe gbàlà fèbí télọ̀ ló ràn aṣọ funfun kì í ṣe gbàlà tó kọ́ nìyẹn tí mo tún túmọ̀ àtúntò sí. torí pé o jẹ orúkọ lọ́rọ̀ Ísírẹ́lì lára wa. Ọlọ́run bẹ́ẹ̀ kó fi fẹ́ ránṣẹ́ lọ́nà tí kò ní wo ìran rẹ̀ lọ́nà tí kò ní dá ìran rẹ̀ lọ́rùn kí wọ́n máa gbé wá mi káàkiri bọ́ọ̀ bá rí mi ọpọlọ rẹ ò gbọdọ̀ gba ìwòsàn. Lẹ́kàn ní orí ẹgbẹ́ ìwòrán ọgbẹ́ni ló fi yàrá rẹ̀ fún ọ̀dẹ̀ bí o ṣe fún mi nǹkan ọgbẹ́ni yàrá rẹ̀ Lẹ́kàn. Jọ ó gbà mí ṣé bí wọ́n yíyọ iye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní sì gbọmọ ọ̀hún nílà ẹgbẹ́ gbà mí ó ti sú mi báyìí ọ̀rọ̀ àwọn ọmọ mi ò yé mi mọ́ pátápátápátá ayé òun ò tiẹ̀ ní ìtumọ̀ ọ̀rọ̀ wọn ti sú mi ẹ ṣàánú mi.
ọ̀rẹ́ tó ń dé yóò tàlẹ́ bóyá kí n padà wá lọ́la ó ṣe àwọn olóòlù ń tè elédùn abẹ́rù sí i ó ti rí ní ilẹ̀ nìkan o mi ò padà wá lọ́la o ibi ni wọ́n ti bá mi kódà kó dálé. Ọgbọ́n lẹ́rùn. Ìyá wa sí òsì ẹ káàbọ̀. Ó wà ó ìyá. Ọ̀kan ṣoṣo mo bá wọn bí o, ìyá wa. Tí mo sì rí lérò ọkàn pé ọmọ òun yóò dirú yóò dìgbà. Àti pé òun ò jẹun ọmọ láyé mi. Ọmọ kan tó wọn ní wọ́n ti yà wèrè yìí o. Wèrè. Bẹ́ẹ̀ ni ìyá wa. Màmá ẹ fọkàn yín balẹ̀. Mo rí wèké ìjábọ̀ lára kéré ju àwọn ọmọ ta. Ṣé ẹ rí gbogbo tí ń bẹ lára ọmọ yìí á kúrò ẹ mọ́wọ́ sí yẹn wa. Ìbà àwọn tó láyé. Ṣé ẹ rí ọmọ yìí ó fẹnu kọ láti ara àkàndá Elédùmarè kan ló ti fẹnu kọ o. Ìgbà tí wòlíì náà bá súre fún tinútinú ìgbà náà lára rẹ̀ ọ̀yà torí tí àwọn irúnmọlẹ̀ ọba fi hàn mi kì í ṣe ní tí irúnmọlẹ̀ ọba fi hàn mi ni màá jẹ́ o torí bá a bá jẹ́wé akàndéwé náà lòró ni bá a jẹ́ gbò afẹ́gbò náà àwọ̀ àdánù ni ní tí Elédùà bá fi hàn mi ni màá jẹ́ ẹ gbé ọmọ náà báyìí kẹ́ ẹ wọ́n wòlíì náà lọ. Wọ́n fi ẹnu rẹ̀ báyìí wọ́n fi súre sínú ayé ọmọ yìí bẹ́ẹ̀ lára rẹ̀ ó sì yẹ. Elédùà ìyàwó ẹgbà mi ni mo ní ìwà wá wòlíì gbà báyìí mo ní ìwò ni mo wá mọ̀ tó lè jẹ ẹni tá a bá sì lè kábi tó fẹnu kọ òun ló ti yí lórí. Ẹ bá lóyún fún wa ọkùnrin lóyún fún wa ìyá aláàgbò wa ó ti lọ́mọ láó máa bí. Kí lèyí ṣe bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n lè dúró lórí ìyá yìí ti wá yín lé ẹ padà ilé yìí bàjẹ́ gbogbo yìí ẹ wá tó ẹ lọ skul àbí ẹ lọ àwọn ọmọ rẹ ibi ni wọ́n wà wọ́n lọ skul ìyá aláàgbò wa ó ti lọ́mọ láó máa bí ẹ bá lóyún fún wa ọkùnrin ẹ lóyún fún wa ìyá aláàgbò wa ó ti lọ́mọ láó máa bí ọmọ láó máa bí láó máa bí. Èèyàn àbìdí yanyan báyé bá ṣe ní tó bá tó ti ṣẹ́yẹ̀ mi bọ́nú ààyè bínú ilá ìlàgbọ́ ààyè bínú ìfọ̀n owó ẹ̀jẹ̀ o ààyè bínú kọ́ wọ́n tún fún sómi ààyè má ṣe mí o dẹ́kun má ṣe mí tẹ́lú ti rán mi tọmọtọmọ. Ìyá ò mọ̀ pé rárá wọ́n ní ayé bínú ilá ìlápọ̀ ayé bínú ikọ̀ owó ẹ̀jẹ̀ ayé bínú kọ́wọ́ ju fún sómi ayé náà tó bínú ìṣọ̀wọ́n dayọ̀ sí ẹ̀pẹ́ ayé ọmọ ayé ènìyàn mi ènìyàn àbìdí yànyàn báyé bá ṣe tó wa tó tì dálẹ̀ ní bọ́ni. Mo pẹ́ rárá àfi kó bẹ́ẹ̀ o ó bẹ́ẹ̀ nì yeye o aláìlẹ́ni náà gan ó fi gbọ́ ọ̀rọ̀ borí fún mi mọ́. Wọ́n ní èrè ọ̀fẹ́ kò kóró lẹ́yìn ẹni ẹni ní í ṣe ni nítorí kòkòrò tó ń jẹ̀gbà ìdí ìgbà ló wà èèyàn tó súnmọ́ tipẹ́tipẹ́ bí sàn òun gan ni kò sí àbùdá kan láwọn ọ̀pẹ̀ àfi kò bẹ̀ tó o bá ti bẹ̀ tó ti wúlò fún ọ tó bá tán. Ìyẹn tí màá bẹ ẹ̀ṣẹ̀ lóyún. Ẹlẹ́dàá ó tọ́ sọ́nà o ti gbọ́ ìṣẹ̀dá rẹ̀ gbọ́ ó tọ́ sọ́nà tó sì mọ̀ tó sì lọ rèé bẹ̀ tó fi tó ọ lẹ̀ bẹ́ẹ̀ ni ọbẹ̀ ni tó bá ti bẹ̀ tó bá tán. Ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀. Gbọ̀ngàn àṣọ gbogbo àwù
gbọ̀ngbà sọ odò gbáàrú. Tí n bá ti lọ màá lọ sí Afghanistan lọ́dọ̀ Aláàfin. Máa gbàgbé lọ sí Ìjẹ̀bú lọ́dọ̀ Queen Elizabeth. Máa lọ. Ìwọ lélẹ̀ wá bíbí ìwọ ni mò ń bá wí ọ̀dẹ̀ wá mo ló sá lọ wo bí Queen Elizabeth ó ní kí n sọ fún ẹ. Ìwọ ó jẹ́ lọ bá girama ìyá àgbàlagbà tó parọ́ pé wọ́n ló pa ọmọ ẹ̀. Ó fẹ́ tà kó lọ sọ fún un wípé wọ́n kọ́ ló pa. Ìyá yẹn ti fi inú ṣépè fún ẹ kó lọ jẹ́wọ́ fún un. O ti gbọ́ ìbí ti sọ tèmi o kó pé fún Elizabeth. Mo sọ pé mo ti jí lẹ́kùn ẹ̀. Èmi ń fẹ́ dé Cameroon ń fẹ́ lọ bá Jàfó oníbà. Cameroon òun lọ bá ibẹ̀ Jàfó lọ bá Cameroon ń fẹ́ lọ bá. Òótọ́ ni o. Báwo ni wèrè yìí ṣe mọ̀ pé mo lọ bá wúmà yẹn pé èmi ni mo pọ̀ mi? Kí n tún padà lọ sọ́dọ̀ wúmà yẹn again. Ilé dá ṣàánú mi àbí ṣé dandan nígbà ìtorí Ọlọ́run kí ni mo fẹ́ sọ tí bá débẹ̀ yẹn báyìí? Kí ló dé? Kí la tún rí gbọ́? Kí ló tún dé? Àbẹ́mi mi ló ti fẹ́ wá gbà. Torí báwo? Ó jẹ́ bóyá oṣù tí wọ́n fẹ́ fi igi gún. Kò rí bẹ́ẹ̀ màmá. Nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún mi. Ṣé mo lè jókòó? Ṣé rí lọ́jọ́ yẹn kì í ṣe pé mi ni mo pa ọmọ yín. Mo wá fẹ́ ṣàlàyé fún yín ni. Mi ì padà pa ọmọ yín, mi ì dẹ̀ ṣògùn sí. Àmọ́ àwọn mi sí yín lọ́jọ́ yẹn ni. Mo ríran yẹn wípé ọmọ yín ṣaláìsí. Bọ̀ ẹ̀rù ń bà mí. Tí mo wá bí ó pọ́ sínú tọmọ yẹn máa kú. Ẹ mọ̀ mo ti di onírò nìyẹn. Á dàbí pé iṣẹ́ tí wọ́n rán mi ni mo wá jẹ́. Àmọ́ nǹkan tó jẹ́ kí n gbọ́dọ̀ wá báyìí ni pé ẹ lọ́pọ̀ jẹ́ kí n gbádùn. Ẹ̀mí yẹn sọ fún mi pé èmi ni mo pa ọmọ yẹn torí tó bá jẹ́ pé mo wá bí wá sọ fún yín ni. Ó pọ́ sínú kí n wọ́n solution sọ̀rọ̀ ọmọ yẹn kọ́ ọmọ yẹn má bàa kú. Àmọ́ bọ́mọ yẹn ṣe kú. Ìdánilẹ́bí yẹn wá sọ́kàn mi. Ẹjọ́ torí ọlọ́ọ̀ mi kó mo pọ̀ mọ́ yìí. Ẹlẹ́dàá mi ooo, kí ló dé tó fara pamọ́ jẹ mí níyà? Mo ti lálà mi ti rí ooo, mo ti lálà ooo, omi tó lọ́la ẹ̀ mo rí ẹlẹ́dàá mi níyà. Ìbà olúbíkì, ìbà ọ̀sẹ̀ ìbíkì, ìbà àwọn tó ní ní ayé, ẹjọ́ ojú mi ṣe lónìí o, ẹjọ́ orí tèmi ṣe, wọ́n ṣe bá àwọn tó ní ní ayé, wọ́n ṣe bá àwọn tó kọ́ tẹ̀lé ìjó, wọ́n ṣe bá oyè gbà yeye. Èrè ò máa jẹ fún yín, egbò ó sì máa dùn fún yín. Ìyé ìyá kan jẹ mí. Ní ọjọ́ kìíní àná, nígbà tí nǹkan ò lọ déédéé fún ọkọ mi, mo sátọ̀ yín wá. Ẹ sì gbà mí tọwọ́ tẹsẹ̀. Àmọ́ ní báyìí, tí nǹkan ti wá dún fún ọkọ mi, tí kò fowó wọ láti wádìí ìlú mọ̀ọ́ká, tó ti di ẹni tí ayé ń fẹ́. Ní ọmọbìnrin kan bá sọ pé báwo ni tèmi ṣe fẹ́ jẹ́. Àmọ́ yèyí, mo fẹ́ ṣe àbúrò fún ọmọbìnrin náà. Bẹ́ẹ̀ni, àbúrò mi tẹnu ẹ̀ jáde. Wọ́n sọ wípé àbúrò tẹnu ẹ̀ jáde sí nǹkan tí Elédùà dá. Kò ní ṣàbúrú sí nǹkan Elédùà dá o. Àbúrò kẹ̀, bá a bá fẹ́ wọn lójú àríná, èyí tá a fẹ́ báyìí báyìí ní wò. Ẹ làárọ̀ ní ẹ̀yin tó láyé. Àṣẹ ọká ní bẹ lẹ́nu ọká o, àṣẹ kọ̀lọ̀bọ̀ ní bẹ lẹ́nu ìgbín o. Ọ̀nà àlọ́bẹ̀ máa rẹ̀ sọ, ó láyé àwọn ọmọ òun ò ní ìtumọ̀, ó láyé àwọn ọmọ òun ò yé wọn, ó láyé àwọn ọmọ òun ò tiẹ̀ dá wọn. Onígàrí ló fi rẹ̀ ṣépè,
ó ní ẹwà wo ó ní tòun kan gógógó ó ti ẹ̀dá. sọ ibi ohun tó ló fẹ́ ṣàbúrú pẹ̀lú ẹ̀ ọmọbìnrin tó ló fẹ́ ṣàbúrú pẹ̀lú rẹ̀ yìí ó ti fara kọ́ tẹ́lẹ̀ in tó ń dààmú ẹ̀ kò wú kò sì wẹlẹ́dẹ̀ iṣẹ́ oníṣẹ́ lè ṣe wọ́n kàn fi ń dààmú àwọn òbí ẹ̀ ni in tó nídìí ni pé kọ́kọ́ ẹ wà wẹ̀nù tó bá sì ti wà wẹ̀nù ó tán ọmọbìnrin àti ọkọ ẹ̀ ó ti di ata àtọjú tí wọn ò ní jọ ṣe wọn láyé tọkọ ẹ bá gba báyìí òun ò gba báyìí ni. yèyé ṣe mọ̀ pé láti bẹ̀rẹ̀ ni mo ti máa ń gba àyìnbó ṣé nǹkan tẹ́ ẹ̀ sọ ni pé tí kò fowó rọ láàmì bá ti gbé àwẹ̀ nìyẹn ọ̀rọ̀ ohun àtọmọbìnrin náà wá di ata àtọjú kò sí problem. ẹ ṣe gbọ́n ó sáré kiri mọ́ ọ ní tó ní ìdùnnú mọ́ sọ fún tó bá ti dìrọ̀lẹ́ ọ̀la wá rí mi tó ti jẹ́ kí ṣe lójú ọ̀sẹ̀. ìyá máa dún fún yín o. wọ́n ní kí n bá rọ̀ mọ́tò mo ti rẹ̀ plane. Ọlámilékan ṣé tó máa fi sọjọ́ fún mi lélẹ́yìí. Èrè ló wà á dùn. Elédùmarè ṣàánú mi. Mo ti lórí papọ̀ yẹn bí máa bọ̀ ní kí ìyá sí Elédùmarè. Èrè ló wà á dùn. Èmi kò lọ́nà bẹ́ẹ̀ bá lè bẹ̀rù pé èmi lẹ́nu. Wọ́n gbá ẹ̀ dànù. Gbà kó. Ọmọkọ yìí tí mo bí lélẹ́yìí. Ẹ ṣàánú fún mi. Wọ́n ló fẹnu kọ látara wòlíì alágbára kan. Mi mọ bí ti máa yà sí. Ẹ ṣàánú fún mi. Tó tó láàárẹ̀ ìjùmọ̀ Ọlọ́run jọ̀ọ́ ọjọ́ wo lèmi náà pàdé wòlíì mi tí ó sọ kìkì àṣẹ ọ̀rọ̀ kan sínú ayé tèmi náà. Ọlọ́run o wòlíì mi dá ó sọ̀rọ̀ àṣẹ sáyé tèmi náà. Mo máa lọ sí China. Yá wa ẹ fọkàn balẹ̀ ṣé bí wòlíì àkàndá lẹ pé wòlíì àkàndá mo fi ń da yín lójú báyìí pé màá mú yín dé. Ẹ mú mi débẹ̀. Yá wa ẹ fọkàn balẹ̀ ṣé rí lélẹ̀ tẹ́ ti gun orí òkè yìí Ọlọ́run ìtẹ̀dó orí òkè yìí ó ti ń ṣe bẹbẹ láti gbà ní ṣé rí lélẹ̀ tẹ́ náà tún wá débí Ọlọ́run yẹn tó ṣì wà síbẹ̀ á ṣe bẹbẹ nù ayé tiyín ṣé rí ara ọmọ yìí ó máa yá àdúrà òdẹ ní í ṣe tiyín ti ó ti bá alàgbà sọ̀rọ̀ wọ́n ń bọ̀ wá yọjú sí ṣé rí ní kékeré tó bá ti fojú kan ọmọ yín yá wa á dùgbẹ́ ayọ̀ ẹ fọkàn balẹ̀ ṣe ti gbọ́ ẹ sọ máa finú yín gbàdúrà ẹ máa finú yín gbà alàgbà ń bọ̀. Mo táwọn dẹ́rẹ́ ogun ayé mi tó wọnú àdúrà pẹ̀lú mi rò mí o pé pọ̀jé mi àgbàdúrà lọ. Ẹ ra alàgbà. Àlàáfíà fún yín. Àlàáfíà fún ọmọ náà. Ẹ ṣe. Alàgbà ẹ̀kọ́
alàgbà ẹ dáríjì ẹ jọ̀ọ́ mo ti ṣẹ̀yìn mo sì ṣẹ̀ sí ẹlẹ́dàá yín òun ló gbé mi débi pé kí n wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ yín ẹ jọ̀ọ́. kí lẹ ṣe gan-an kí lẹ ṣe. ẹ̀ṣẹ̀ mi náà dá lórí pé ẹ wo ọmọ mi ìkòkò kan ṣó ẹlẹ́gbára mi sì dórí mi ó ti ya wèrè. ṣùgbọ́n mo dára mi ọlọ́run ló dá mi òbí mi kọ́ ló dá mi o ẹyẹ òbí mi bú wọn ó sọ ọlọ́run Ísírẹ́lì látara mi èmi kọ́ ló fẹ́. fi yín bú wọn tí ò jẹ́ fi yín bú wọn o ẹ̀yin tẹ́ ẹ̀ lójú tí gbogbo ẹni tó lójú ń sá wá bá ẹ̀yin tẹ́ ẹ̀ lẹ́sẹ̀ tí gbogbo ẹni tó lẹ́sẹ̀ ń wárí fún àwa tá a dá pé gan ẹ̀yin là ń sátọ̀ mi ò jẹ́ fi yín bú wọn. Mímí kan bí sọ pé mi jẹ́ mi ga. Mímí kan bí sọ pé mi jẹ́ mi pẹ́. Mímí kan bí sọ pé mi jẹ́ igbó lẹ́rù mi ga. Ẹlẹ́ṣẹ̀ kan dúpẹ́. Alápapọ̀ yọ̀ èrè tí mo wà láyé rẹ̀ gan-an mo á dúpẹ́ ojú o. Kí lè lè gbóni ló wà yìí? Wá kó lè gbogbo ilé báwo ṣe débi? Ẹgbà. Màámi. Ọkọ mi. Mo lọ ṣe alàgbà. Èmi ni màá kọ́kọ́ lọ sí ìgboro tí màá lọ bọ̀ ní iṣẹ́ ìyanu rẹ nínú ayé mi. Ọlọ́run ó ṣe èmi ra ìwọ bẹ́ẹ̀ mi agbára rẹ̀ máa ló jẹ́ ayé rẹ̀ pé kú oríire ogun tó ti ṣe ìgbéri pẹ̀lẹ́. Kí ló ṣẹlẹ̀? Wo ọ̀rọ̀ tó pọ̀ ni ṣùgbọ́n ṣáàjú gbogbo ẹ lọ jẹ́ ká máa ṣọ́ ẹnu wa. Ó wà nínú bíbélì pé ká tọ́ ọmọ wa kó lè fún wa nísinmi mo tọ́ ẹ o. Kò ń ṣe gbogbo ẹni téèyàn bá rí lèèyàn máa ń sọ̀rọ̀ sí. Gbogbo ẹni téèyàn bá rí kọ́ ló máa ń wo àléébù ara ẹ̀. Nítorí kéèyàn má bàa dẹni ẹ̀tẹ́ ni. Mo tiẹ̀ ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Màámi ẹ tiẹ̀ dúró náà ẹ dúró náà ṣé àwọn èèyàn ò rí mi ṣá ládùúgbò? Ìyá gbàgbé ìyẹn kájà máa ń pẹ́. Màámi ọmọ mi náà ọmọ gbèrò ní mí. Sọ fún mi tẹ́lẹ̀. Fún mi fẹ́ rí lórí ilẹ̀. This is good for you. Àkútúkú yín lọ́wọ́ idiot guys. Mi sọ fún yín. Ẹlẹ́dàá mi lọ́sàn-án gan irú àlá burúkú mi rẹ̀ mo kọ̀ yóò ṣàánú mi wọ́n máa jẹun fojú sunkún ọmọ wà ní rí dààmú mọ́. Ẹ fà sọ̀rọ̀. láti bo. Mo bèèrè ọ̀rẹ́ mi ni mà. ó jọ̀gá adé kò jọ̀gá wọ́n wà fẹsẹ̀ méjèèjì tí o àìtẹ́yìn ká báyìí làádọ́wọ́ bù nígbà kìíní àná tó ya wèrè ọmọ ni ló ń pariwo kiri o òun ló ń pariwo kiri o òun tún rèé o òun ló tún wá wá yìí o kí ló tún ṣẹlẹ̀. Màámi mo wá rí fún ọ̀kan ni mà. fún kí ni àsìkò tí màá yà yín lè màá yà yín pátápátá ìsinsìnyí kò tí ì pẹ́ ṣẹ́jú méjì tí mo sùn tí mo lálàá tí mo ríran yín pé wọ́n fi ìbọn lé ẹ̀yìn méjèèjì láti pa mí. Màámi
ẹ ní fojú sọkàn wa alágọ̀ alálásán ni tí o kò sí ọkàn ẹ gbàgbé lórí àlà. ṣé ọ̀fẹ́ wa kọ́ bá mọ̀ Mami, kí ló ṣẹlẹ̀? Nínú ọ̀sìn gbọ́dọ̀ kí ló dé? Ní ọkọ̀ wá fọ̀nà. Mo wà jàre. Kí ló ṣẹlẹ̀? Wò ó máa abalaye ẹ ti dé jẹ́ ká sáré lọ mú mọ́lẹ̀. Àgbáyọ̀ rẹ̀ mi. Màmá, Abáyọ̀ ń bọ̀ ẹ́. Kí ló ṣàbáyọ̀? bọ́dọ̀ tí ń bọ̀. Ó yà wá ní wọ́n ṣe ìdarí ẹ má wọ̀ ọ́. Ẹ má bẹ̀ ẹ má wọ̀ ọ́. Àbí tó ní kí n má fọ̀. Ṣé mo jẹ́ gẹ́gẹ́ bí àwọ̀ mi? Olóòjú fẹ́kọ̀ọ́ Ayọ̀ Babalọ́lá. Wọ́n ṣàánú mi o. Mi ò gbọ́dọ̀ fojú sunkún kankan nínú àwọn ọmọ mi. Gbogbo àwọn ọmọ mi wọ́n gbọ́dọ̀ kẹ́mi tó gbọ́dọ̀ gẹ̀mí. Wọ́n gbọ́dọ̀ jẹ́rí ọmọ ní. Ọlọ́run ṣàánú mi má jẹ́ fojú sunkún ọmọ máa ká ọmọ mi kankan tí àgbà kọ̀. Jẹ́ jẹ́rí àwọn ọmọ mi dọjú agbẹ́ o. Ṣàánú mi o. Rí mi máa ká ọmọ mi kan pé èkó ìwọ́n gbàbọ̀dẹ̀. Wá ṣàánú fún mi. Hello, Chairman. Fine, sir. Ẹ ṣé gan-an, mo dúpẹ́ ẹ ṣé. Sir, only thing tí mo máa sọ fún yín ni wípé ẹ wò ẹni àkọlé àti ẹni ìlú ní òde ní bàjẹ́. Ẹ mọ̀ pé Bíbélì gan jẹ́ kó yé wa wípé ìbùkún ni fún olùlàjà nítorí pé ọmọ Ọlọ́run la máa bẹ̀rẹ̀. Ẹ ń ṣe ọmọ Ọlọ́run nìkan, mo léèyàn dáadáa ni. Aṣáà ti ráwọn èèyàn tó gbólówó ṣe tó gbé èèyàn tó jẹ́ pé there's nothing they could show for it. But in this very sense, mo nílé, mo ní mọ́tò, mo wà all right. Kò tún wá ń ṣèlú nìkan. Bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni. Tíjà bá dẹ̀ wá ṣẹlẹ̀, ẹ tún máa là ẹ máa ní báyìí. Ẹ dẹ̀ ti bọ́ọ̀tún sọ, ẹ ti bó tì sọ. Tó bá lóhùn ò ní gbọ́, ẹ fílẹ̀. Tó bá lóhùn ò ní gbà, kò sí issue at the same time. Ẹ sà, ṣe rí abuké tó ń wòrán eégún ni. Ó fẹ́ràn eégún ni nítorí tó ń fúnra ẹ̀ bá bọ́ṣọ sílẹ̀. Ẹni àpérò ló ń fúnra ẹ̀ gan. Leave sáà ẹ fi sílẹ̀ tó bá lóun ò ní gbà kò sí issue tó bá lóun ò ní gbọ́ kò tún sí ẹ̀rọ náà sà but I know how to do it mo dẹ̀ mọ̀ bí mo máa deal pẹ̀lú situation ẹ ṣé gan sà. Thank you very much. Ìlà àgbáyé já ẹ ní sinmi tẹ́ ẹ bá mọ̀ mí bí ọba ẹ ní sinmi o ẹ ní sinmi. Màmá oúnjẹ sílẹ̀ ká gbàdúrà. Orúkọ gbé. Orúkọ gbé. Àmín. Àṣẹ́kì gbọ́dọ̀ àṣẹ́kì báyìí. Àmín. Bí n bá ṣe ń jẹ níbo oúnjẹ fún ọkọ ìjẹ mo gbọ́. Pẹ̀lẹ́ o ṣé ń gbá. Nígbà bá oúnjẹ fún ọkọ ìjẹ ló sì wọlé ọwọ́ wọlé lọ́ba fẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn lọ́ba sùn. Ọgbọ́n àbọ̀ ọ̀gbọ̀n. Agbára bínú ọmọ pàyà lórí yín ló ní ọgbẹ́ni tó gbà. Ọjà olókìkí kan ń bẹ lẹ́kọ̀ọ́. Ó ṣòdì ní ohun gbogbo tó ṣòdì láyé yìí lórúkọ Jésù ọ̀hún mú kúrò. Ọ̀hún mú kúrò. Ọ̀hún yàrá rẹ̀ mú kúrò. Ẹgbẹ́ oníyọ̀rọ̀ àrífín burúkú. Mo ní kó dúró kí n bó oúnjẹ fọ́kọ́ jẹun. Ó wo oúnjẹ mi ní ìkàtẹ̀bí tó ń dúró. Oúnjẹ olóòórùn wo leléyìí? Òun lè dé. Mo tún ní dìde rẹ̀ fẹ̀gbẹ́ rẹ lélẹ̀ kó o sùn. Ó bá yá kó o dìde. Ó wo lé mi ti kàtẹ̀bí. Ó dà bẹ́ẹ̀. Ní wá fi gbogbo àwọn ọmọ rẹ̀ jẹ́ ń yà. Ní í fi àwọn ọmọ rẹ̀ ṣe pàṣán fún tí wọ́n fi ná. Tí wọ́n ná.
yóò ṣe tí ó gbà lè. Ìyí ó mọ̀ pé gbogbo èèyàn kọ́ ní èèyàn rí bí gbogbo bí ṣe ń rò lọ́kàn ni gbogbo ẹ̀ ní mò ń gbọ́ gbogbo ẹ̀ pátá ni mò ń gbọ́ yín sì di ọmọ. ọ̀rọ̀ àwọn ọmọ mi ò dé mi mọ́ pátápátápátá ayé òun ò tiẹ̀ ní ìtumọ̀ ọ̀rọ̀ wọn ti sú mi ẹ ṣàánú mi. Àṣẹ ọká ní ń bẹ lẹ́nu ọká o àṣẹ kọ̀lọ̀bọ̀ ní ń bẹ lẹ́nu ìgbín o. Ọ̀dà lọ́fẹ́ náà rẹ̀ sọ ó láyé àwọn ọmọ òun ò ní ìtumọ̀ ó láyé àwọn ọmọ òun ò yé wọn ó láyé àwọn ọmọ òun ò tiẹ̀ dáàmú. Onígàrí ló fi rẹ̀ ṣe pé ó ní ẹwọ́ rẹ̀ ó ní tòun kan gógógó ó tiẹ̀ dáa. Ẹ kí hallelujah màmá. Ẹ kí hallelujah. Ẹ kí hallelujah dáadáa. Ẹyin olúwa ayọ̀ lóko. Ìyá wa ẹjú. Ọmọ mi rí arúgbó kan. Màmá, bàbá wò ní ìní olúwa mú kí àwọn orí ìyá arúgbó kan. Arúgbó náà kùjẹ́kùjẹ́. Wọ́n ní ìyá yìí ti di arúgbó tán yányán kùjẹ́kùjẹ́ ni. Irun orí ẹ̀ funfun ní gidi. Wọ́n ní gbogbo irun orí ẹ̀ ó ti funfun báláú. Ó sì ti ṣèlérí láti fẹgbẹ́ rí àwọn ọmọ yín Kábíyèsí. Wọ́n ní ẹ̀mí Ọlọ́run sọ fún àwọn pé màmá yìí ti ṣe ìlérí. Wọ́n ló dá májẹ̀mú. Kódà wọ́n ló tún gégùn pé òun ṣetán láti fi ọjọ́ orí àwọn ọmọ yín ṣòfò dànù. owó ló fọmọ nàyẹn lẹ́gbàá. Kábíyèsí. Wọ́n ló náà fẹ́ fún ọmọ yín ṣe pàṣán náà yìí. Olúwa. Àwọn ẹgbẹ́. Wọ́n ní ẹgbọ́. Bí mo bá jẹ́ ọ̀kan pàtàkì. Ìyẹn tó lọ wọ́n fún mi lọ́gbà. Tó fi ẹni tó fẹ́ fọmọ yín ní ẹ̀rọ pàtàkì tó ń bá nílé. Abẹ́rẹ́ ikú kéde. Mẹ́mẹ́, àwọn ọmọ yín wọn kò bá ti kọjá lọ bí ọdún mẹ́ta sẹ́yìn. Màmá, ó ní àwọn ọmọ yín ìbá ti rámáyé láti bí ọdún mẹ́ta sẹ́yìn. Ìwọ ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Ó ní ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ ọba òkè. Orúkọ kan ló ń gbà nínú orúkọ bàbá mi. Ó ní orúkọ kan ń bẹ nínú orúkọ Elédùà. Èyí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láyé kì í sábà rántí. Orúkọ rẹ̀ náà ni Kàtólì kan ṣe. Kábíyèsí Olódùmarè. Wọ́n ní orúkọ Ọlọ́run yìí orúkọ tó ní agbára ni. Wọ́n ní àwọn èèyàn ò sí rántí rẹ̀. Kí wá ní orúkọ pàtàkì ọ̀hún? Orúkọ pàtàkì náà ni Àtòrí ìkànṣe kan. Iṣẹ́ ńlá la ṣe. Wọ́n ní iṣẹ́ ńlá tó lágbára òun la fẹ́ ṣe. Torí iṣẹ́ ńlá la fi jagun ńlá. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ńlá òun la fi ń ja ogun ńlá màmá. Wọ́n ó ní ìrora. Èyí tí wọ́n ń sọ ni pé ẹ ní ìwẹ̀ ẹ̀yẹ kọ̀ọ̀kan tó fi máa ń wẹ̀. Ó máa yọ ní ìmọ̀ràn. Wọ́n lọ ní ìmọ́lẹ̀ èyí tá à ń pè ní àbẹ́là kándù funfun. Bọ́lá. Bẹ́ẹ̀ ni yóò ní bíbélì tuntun. Wọ́n lẹ́ ní bíbélì ọ̀rọ̀ Ọlọ́run èyí tó jẹ́ tuntun yánranyán. Iṣẹ́ ńlá la ṣe fún un torí ogun ńlá ló ń jà. Wọ́n ní iṣẹ́ alágbára láti fún yín nítorí ogun tó ń jà yìí ò kéré. Bí wọ́n ti ṣe ìwé odò tán. Wọ́n nígbà tẹ́ bá ṣe ìwé odò yìí tán. Àwọn dúró sórí bíbélì mímọ́ yìí. Ẹ gbé ẹsẹ̀ yín méjèèjì ní orí ọ̀rọ̀ Ọlọ́run yìí tí í ṣe bíbélì mímọ́. A ṣe Psalm 37. Ẹ wà lẹ́kọ̀ọ́rẹ́ yìí wípé kókó dẹ̀sí jẹ́ kẹ́nu rẹ̀ sọ̀rọ̀ lórí mi. Kókó dẹ̀sí jẹ́ kẹ́nu rẹ̀ sọ̀rọ̀.
àwọn tí mo wò lójú ti kájú wọn kúrò nílẹ̀. Kò tó dẹ́sìn dẹ́kánú ẹ sọ̀rọ̀ láyé mi. Bí ẹ bá ti kọrin onímọ̀jẹ̀mú máa ń tẹ̀lé yín. Wọ́n ò ní májẹ̀mú ṣẹ́ gbogbo okun tí ń da ayé yín láàmú màmá. Òbí báyẹn rọ̀. Ó tó dẹ́sìn jẹ́ kánú rẹ̀ sọ̀rọ̀ lórí mi. Ó tó dẹ́sìn jẹ́ kánú rẹ̀ sọ̀rọ̀ lórí mi. Àwọn tí mo wò lójú wọn ti kájú wọn kúrò nílẹ̀. Ó tó dẹ́sìn jẹ́ kánú rẹ̀ sọ̀rọ̀ láyé mi. Àwọn tí mo wò lójú wọn ti kájú wọn kúrò nílẹ̀. Ó tó dẹ́sìn jẹ́ kánú rẹ̀ sọ̀rọ̀ láyé mi. Rẹ̀ sọ̀rọ̀ láyé mi jọba. Hallelujah! 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 Olúwa ò ṣé, Olúwa ò ṣé, Olúwa ò ṣé ooo. Lára! Olúwa ò ṣé ooo. Olúwa ò ṣé, Olúwa ò ṣé. Ó gbọ́dọ̀ bọ̀. Olúwa mo dúpẹ́, Olúwa mo dúpẹ́. Ọlọ́run tó fẹ́ fàwọn bàbá mi náà ṣe ooo. Wọ́n ò jẹ́ kí tèmi jẹ́ sásán. Olúwa ò ṣé, Olúwa ò ṣé. Ọmọ mi wà. Mo dúpẹ́.